بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي أن يلقوا بلق بلسي بيجوكوا النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة يتي يجي أقولي رتيافي من بالوني إن شاء الله تعالى هنا رتودي رما رتيا النبي صلى الله عليه وسلم tí ó sọ wípé kí a máa ya àwọn ọmọ kí wọ́n máa sọ̀pọ̀ ní àwọn ọdún kan. Hadithi tí Abu Dawud tí ó gbà wá ó sọ wípé muru awladakum bis-salah wa hum abna'u 7 sinin wadribuhum 'alayha wa hum abna'u 10 sinin وفرقوا بينهم في المضاجع. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kí ìrun láti ìgbà tí wọ́n bá ti dọmọ ọdún méje. Ẹ máa nà wọ́n lórí pé wọn ò kírun, ẹ máa nà wọ́n lórí tó jẹ mọ́rọ̀ ọ̀run láti bá ti dọmọ ọdún mẹ́wàá kẹ́ ẹ sì wọ́nà kẹ́ ẹ yà wọ́n kí wọ́n máa sọ̀pọ̀ níbi ibùsùn kan náà. Hadithi ní tá a fẹ́ kọ́ ń bẹ̀ pọ̀. Àkọ́kọ́ ni pé àdíìsì sí àlàyé ọdún tèyàn ó fi kọ́ ìrun ó sọ fún wa. Ó sọ ó jẹ́ ó yà wípé ọdún mẹ́ta níbi ọmọ ó fi kọ́ ìrun kíkí. Wọ́n túnmọ̀ sí pé wọ́n ti dọmọ ọmọ ọdún méje títí ọdún mẹ́wàá yóò free pé òun ti parí iṣẹ́ ìkọ́ ìrun kíkí. Ọdún mẹ́ta ni yóò fi kọ́ ìrun báyìí. Gbogbo tó jẹ mọ́rọ̀ ọ̀run pátá yóò fi àsìkò ìkọ́. Wọn ń kí ni o, kò kí dáadáa ni o, ó ń ṣe bákan bẹ̀ ní o, wọ́n máa kọ́ wọn ò ní nà. Tó ti wá di pé di ọdún mẹ́wàá tí ọmọ yìí tó di pé àwọn ààyè ń bẹ bí irun tí ń kí àbí kò mọ kí dáadáa yóò sì di pé wọ́n máa bàwí lórí rẹ̀. Eléyìí ọlọ́bẹ̀. Ètò wa tó wá jẹ́ ìtafẹ́ mẹ́nubà gan-an ní ọ̀rọ̀ tòní òun náà ni pé tí ọmọ bá ti dọ́dún mẹ́wàá kí wọ́n má jẹ́ kí wọ́n máa sọ̀pọ̀ kọ́mọ́ sùn ti yàn wọ́n. Tó wọ́n bá ti dọdún mẹ́wàá ó wà pẹ̀lú ìyá rẹ̀ ní o, ó wà pẹ̀lú bàbá rẹ̀ ní o, ó wà pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ ní o, àbí wọ́n gbọ́dọ̀ ya ibùsùn rẹ̀ lọ́tọ̀. Láàárín àwọn ọmọ síra wọn wọ́n gbọ́dọ̀ ya ibùsùn wọn tó ti pé tẹ́nìkan bá ti pọ́dún mẹ́wàá nù wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ kó máa sùn láàyè ọ̀tọ̀. Àyẹ̀tọ̀ tí wọ́n ń sọ yìí kìí ṣe wípé wọ́n fi yàrá míì tọ́lọ́mọ ní káǹfààní rẹ̀ wà, kò sí tó burú ń bẹ. Àmọ́ in tí ń bẹ náà hadith gan ni pé kí wọ́n má jẹ́ kó jẹ́ kí wọ́n máa sùn tí ó fi máa jarunpá lura wọn. Tí ń túmọ̀ sí pé ibi tí wọ́n máa sùn ibùsùn oníkálukú wọn kó dá wà lọ́tọ̀ ní ọ̀nà tó pé nìkan ò lè jọ jarunpá bá ẹlòmíì láti lè bá fi dáàbò bo àwọn ọmọ náà ní ògbélé yìí. Ó jẹ́ obìnrin sóbìnrin ni o, ó jẹ́ ọkùnrin sí ọkùnrin ni o, ó jẹ́ obìnrin pẹ̀lú ọkùnrin ní o. Wọ́n bó ẹnìkan ti dé ọdún yìí tó ti dọ́dún mẹ́wàá nù wọn. Wọ́n ti wọ ọdún mẹ́wàá. Èsì pé wọ́n ti wọnú ọdún mẹ́wàá báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n wọ́n náà pé ọmọ ẹ bá ti dé ọdún yìí yóò máa sùn láàyè ọ̀tọ̀. Kò jẹ́ pé yóò máa sùn níbi kan náà. Wọ́n fààyè rẹ̀ sọ́tọ̀. Ìfààyè rẹ̀ sọ́tọ̀ ò túmọ̀ sí pé wọ́n mọ jìnnà sí inú ilé o. Inú ilé náà wọ́n jọ wà. Ó lè jẹ́ pé yàrá kan náà ni láǹfààní wà fún àwọn òbí. Wọ́n kàn fi ààyè oníkálukú sí ààyè ọ̀tọ̀ tẹ́ pé wọn ò ní máa jarunpá lu ara wọn. Àwọn àfáà kan wọ́n sì túmọ̀ bí pé ọdún méje gan ló ti dáa kí wọ́n ti máa ya àwọn ọmọ tí wọ́n máa sùn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n wípé àdíìsì yìí ọ̀rọ̀ tábí sọ pé ẹ ya ibùsùn wọn ní tí wọ́n sì kún ara pé ẹ máa fi ìrun kọ́ àwọn ọmọ yín nígbà tí wọ́n bá wà lọ́mọ ọdún méje pé ẹ̀yà ibùsùn wọn náà nígbà bá wà ní ọmọ ọdún méje kẹ́ wá máa nà wọ́n lórí pé wọn ò kírun lọ́dún mẹ́wàá. Àwọn tí wọ́n sọ wípé ọdún mẹ́wàá ni wọ́n gbà pé ọdún mẹ́wàá tàbí ẹ̀sán sọ pé ẹ̀yà ibùsùn wọn lọ́dún mẹ́wàá wọ́n sì kún ara ẹ máa nà wọ́n lórí pé wọn ò kírun ọdún mẹ́wàá pé ilé ní ìbádẹ́jọ wà pọ̀. Èso sì fẹ́ẹ̀ ṣe jù náà ni pé ọdún mẹ́wàá. Àmọ́ ẹmọ ìyá mi tẹ́ rí àwọn nǹkan yìí
báyìí bá ti ṣe rí wípé àwọn ọmọ rí bẹ́ẹ̀ ni kéèyàn ó ti gbìyànjú láti jẹ́ pé yóò ṣe ibi nǹkan yìí. Téèyàn bá rí pé ọmọ ó ti bàlágà before ọdún mẹ́wàá kéèyàn ó ti yà á torí pé n tí ń bẹ̀rù kó má ṣẹlẹ̀ ó lè tibẹ̀ ṣẹlẹ̀. Ó jẹ́ pé wọ́n ti fọmọ ìsáàyè ọ̀tọ̀ tí ò ní jẹ́ pé wọ́n jọ máa rúpọ̀. A sì mọ̀ wípé ìsìláàmù ó ṣe léèwọ̀ gan-an nípìnlẹ̀ pé ọkùnrin àtọkùnrin gbọ́dọ̀ máa sọpọ̀ ní tí wọ́n jọ wá wọṣọ kan náà àyàdí tí wọ́n jọ daṣọ kan náà bora tí wọ́n á máa fi ara kanra wọn. Bẹ́ẹ̀ kan náà obìnrin àtobìnrin wọn ò gbọ́dọ̀ máa sọpọ̀ ní tí wọ́n máa fi ara kan ara wọn tí ìpàṣọ kan náà wọ́n dàbora. Eléyìí ó túmọ̀ sí pé ní tí Ìsìláàmù tí ń sọ fún wa ni pé kéèyàn máa ṣọ́ra níbi nítorí pé ó lè tìyàn sí ìbàjẹ́. Eléyìí jẹ́ àkíyèsí tí a fẹ́ pè wá sí níbi abala yìí. Sókè ọ̀rọ̀ yẹn ọmọ ìyá mi ó ní wípé Ànábì sallallahu alaihi wasallam ó ní kí á yẹ àwọn ọmọ kí á má jẹ́ wọ́n máa sọ̀pọ̀ ní àyè kan náà pé wọ́n jọ máa sọ̀pọ̀ tó pé ìyá ọjà ń pálú léyìí ó ní táwọn ti dọ ọdún mẹ́wàá ní ká fi àyè oníkálukú ẹ má ti jẹ́ ọdún mẹ́wàá nínú wọn ká yọ kúrò ká fi sáyè ọ̀tọ̀ bá ń lọ. Táìpé wọn náà jẹ́ ọdún mẹ́wàá ká fi oníkálukú sí àyè ọ̀tọ̀ tó pé bẹ́ẹ̀ ni oníkálukú wà lọ́yà àyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò ní jẹ́ pé wọ́n máa rúpọ̀ mọ́ra wọn tí ò ní jẹ́ pé wọ́n máa jarun pálura wọn. Eléyìí fáǹfààní kí àbúrò bá ṣẹlẹ̀ òní tó oníkálukú ó ti máa mọ ní tí ń jẹ́ ìhòòhò ẹnìkejì bá ń lọ. Eléyìí jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé kìí ṣe wípé wọ́n mọ̀ jìnnà sí inú yàrá kan lọ́tọ̀ tí àǹfààní bá ń bẹ tí ò tún lè fa ìnira kò sí tó burú ń bẹ. Àmọ́ yàrá kan náà ó lè jẹ́ pé yàrá kan náà ní ẹjọ́ wà tí wọ́n kàn fi hàn sáàyè ọ̀tọ̀ tí oníkálukú ó ní ibùsùn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Eléyìí ó yí sì gidi láti kò tá wà yìí báyìí. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé kò tó wá lẹ́tọ̀ náà kẹ́ni kó ké bí àbíbí àtobìnrin ni ibóbìnrin àtobìnrin ni ti bí ọkùnrin àtọkùnrin ni kọjá máa sùn ní tí wọ́n máa fi ara kan ara wọn láì jẹ́ pé wọ aṣọ. Eléyìí kò dáa o tó ń bó ti jẹ́ pé obìnrin àtobìnrin ni tó ń bó ti jẹ́ pé ọkùnrin àtọkùnrin ni Islam ò sì lè ní ẹ̀tọ́ fún wa kí Ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ó jẹ́ sókè ọ̀rọ̀ tí a fẹ́ jọ sí àyẹ̀wò rẹ̀ kí Ọlọ́run kó ṣe àlékún àgbọ́yé wa. Allahumma salli ala Muhammad wa sallim.